Aláròyé máa wí o. Adeleke kọ̀wé sí àjọ elétò ìdìbò. Àwọn alátìlẹ́yìn APC ni wọ́n kó sínú àwọn tó fẹ́ pín ohun èlò ìdìbò. Accord. Ẹgbẹ́ kan tó ń ṣètò ìpolongo ìbò fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, Sẹ́nẹ́tọ̀ Adémọ́lá Adeleke ti fariwo ta lórí ẹ̀sùn tí wọ́n fi kan àjọ elétò ìdìbò Nàìjíríà bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ni wọ́n kó sínú àwọn tó fẹ́ pín àwọn ohun èlò ìdìbò tí wọ́n fẹ́ lò fún ètò ìdìbò gómìnà tí yóò wáyé lọ́jọ́ Àbámẹ́ta Sátidé, ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 yìí. Àwọn ọmọ ẹgbẹ́ yìí ni wọ́n fi ohùn ṣọ̀kan láti kọ̀wé sí kọmíṣánná àjọ elétò ìdìbò ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun láti fẹ̀hónú wọn hàn nípa ìgbésẹ̀ náà, èyí tí wọ́n júwe bí ohun tí kò ní jẹ́ kí ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà yìí ó jẹ́ ìtẹ́wọ́gbà rárá. Adarí gbogbogbò fáwọn ọmọ ìgbìmọ̀ tó ń polongo ìbò fún Adeleke, ìyẹn Sẹ́nẹ́tọ̀ Lérè Oyèwùmí, ló buwọ́lu lẹ́tà ọ̀hún, èyí tó pe àkọlé rẹ̀ ní bíbéèrè fún ṣíṣe àtúnyẹ̀wò àwọn alábòójútó pípín àwọn ohun èlò ìdìbò. Èyí làwọn nǹkan tí wọ́n kọ sínú lẹ́tà ẹ̀hónú tí wọ́n fi ránṣẹ́ sí kọmíṣánná àjọ elétò ìdìbò ti ìpínlẹ̀ Ọ̀ṣun. À ń kọ lẹ́tà yìí láti jẹ́ kẹ́ ẹ mọ̀ nípa àwọn ìgbésẹ̀ tó ń lọ lọ́wọ́, èyí tó lè ṣàkóbá fún ètò ìdìbò gómìnà tí wọ́n fẹ́ dì jákèjádò ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ Àbámẹ́ta Sátidé, ọjọ́ 15 oṣù kẹjọ yìí. Tẹ́ ẹ bá fi kọ̀ láti tètè wá nǹkan ṣe nípa rẹ̀. Ohun tá a gbọ́ ni wípé ẹ̀yin àjọ elétò ìdìbò ti kó àwọn èèyàn kan jọ gẹ́gẹ́ bí alábòójútó ohun èlò ìdìbò àti bí wọ́n ṣe fẹ́ pín wọn káàkiri àwọn ojúkò ìdìbò nípínlẹ̀ Ọ̀ṣun. Ohun tá a ṣàwárí tó sì tún kọ wá lóminú gidigidi nínú ìgbésẹ̀ yìí ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ yàn yìí ni wọ́n jẹ́ olóyè àti lójúlówó ọmọ ẹgbẹ́ All Progressives Congress nípínlẹ̀ Ọ̀ṣun, ní ìbámu pẹ̀lú àwọn nǹkan tá a fìdí rẹ̀ múlẹ̀ nípa ẹ̀sùn tá a fi kàn yín. Ọ̀gbẹ́ni Sẹ̀míù Àkọ́fẹ̀ tó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn olóyè ẹgbẹ́ APC ni wọ́n yàn láti bójútó àwọn nǹkan ìdìbò nílùú Ìwó, tí ọ̀gbẹ́ni Abdullahi Ọ̀dẹ́rántì tó náà jẹ́ ojúlówó alátìlẹ́yìn ẹgbẹ́ yìí kan náà yóò sì máa darí pínpín àwọn ohun èlò tó ṣe kókó yìí níjọba ìbílẹ̀ Ìlá. Níjọba ìbílẹ̀ Àríwá Ẹdẹ, ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress míì, ọ̀gbẹ́ni Akeem Ọlárẹ̀wájú ni alákòóso ti agbègbè yìí, nígbà tí Ibrahim Lukman yóò máa mójútó gúúsù Ẹdẹ. Oyègòkè Abíọ́lá tó tún jẹ́ ọmọ ẹgbẹ́ APC ni wọ́n yàn láti ṣètò ìrìnnà níjọba ìbílẹ̀ Gbẹdọrẹ, tí ọ̀gbẹ́ni Ayọ̀ọ́lá Mákànjúọlá àti Àyàntúnjí Akeem sì jẹ́ olùdarí pínpín àwọn nǹkan ìdìbò. Ìgbésẹ̀ yíyan àwọn olóyè ẹgbẹ́ APC gẹ́gẹ́ bí alábòójútó àwọn ohun èlò ìdìbò kò kúrò lórí àwọn ìjọba ìbílẹ̀ tá a mẹ́nubà yìí nìkan o. Gbogbo ìjọba ìbílẹ̀ 30 tó wà nípínlẹ̀ Ọ̀ṣun làwọn àìṣedéédé wọ̀nyí ti fẹ́ wáyé. Yàtọ̀ sí àwọn àpẹẹrẹ tá a ti sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, àwọn orúkọ míì tún ti wà nílẹ̀ tí wọ́n ti ṣètò láti fi ṣèrú níjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan, tí àwọn kan wọ̀nyí sì ti ń mú iyèméjì wá lórí àwọn ohun èlò náà. Ìgbàgbọ́ wa ni wípé àwọn tí kìí ṣe olóṣèlú yẹ kí wọ́n yàn láti wà nídìí àwọn ètò bíi kíkó àwọn ohun èlò wọ̀nyí lọ sí ojúkò ìdìbò. Àwọn ló yẹ kí wọ́n mójútó, kí wọ́n sì mójútó pínpín káàkiri àwọn wọ́ọ̀dù ìdìbò. Ohun tá à ń fẹ́ láti ọ̀dọ̀ àjọ elétò ìdìbò ni wípé ẹ gbọ́dọ̀ ṣàtúnṣe sí orúkọ àwọn tẹ́ ẹ ti yàn yìí lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ yọ orúkọ àwọn olóṣèlú tó wà láàrin wọn dànù, nítorí yóò burú jáì táwọn aráàlú kò bá lọ ní ìgbẹ́kẹ̀lé mọ́ nínú ìgbésẹ̀ àjọ elétò ìdìbò. Báyìí ni Oyèwùmí sọ. Kò sẹ́ni tó tí ì lè sọ báyìí o bóyá àjọ elétò ìdìbò ti ṣetán láti gba ẹ̀bẹ̀ àwọn ìgbìmọ̀ olùpolongo ẹgbẹ́ Accord yìí wọlé, tàbí bẹ́ẹ̀ kọ́, pẹ̀lú bí wọn kò tí ì ṣe sọ ohunkóhun lórí lẹ́tà ọ̀hún ní gbogbo àsìkò tá à ń kó ìròyìn yìí jọ lọ́wọ́. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí.